ẹ já máa kí yín pa àtúkù dédé àkókò yìí o. Àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa tó jáde lójúmọ́ tòní yìí tó jẹ́ gbòógì lára àwọn ìròyìn tó jẹ́ tá a lè gbé yẹ̀wò lónìí ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2024. Ìwé ìròyìn Vanguard òun náà ló máa gbélé jáde níbi tí afurasí kan tí wọ́n ní ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ onílẹ̀ ní ìpínlẹ̀ Èkó tí ìnagijẹ rẹ̀ tó ń jẹ́ ìbílẹ̀ ní agbègbè Ìbẹ̀jú Lẹ́kì náà ló mà ti kéde wípé òun ṣetán láti wọ̀yáàjà àti wọ ṣòkòtò kan náà pẹ̀lú àwọn ọlọ́pàá o, níbi tí ó ti gbéra rẹ̀ lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ti TikTok, níbi tó ti ń nàka lébù sáwọn ọlọ́pàá wípé wọ́n fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n jìbìtì gbowó tó tó 150 million naira lọ́wọ́ òun ò fẹ́ni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Kódà ó máa nàka lébù sí àwọn ọlọ́pàá ẹ̀ka ti Zone 2 tí wọ́n ń bẹ ní agbègbè Oníkan ní ìpínlẹ̀ Èkó, níbi tí wọ́n nàka lébù sí wípé ó jíyàn gbé ń gbébọn, kódà ó pààyàn gan. Ibẹ̀ ni wọ́n ti sọ wípé ó ti di wanted. Bá ò bá sì gbàgbé, àwọn ọlọ́pàá kéde rẹ̀ wípé wọ́n wà ní tòótọ́. Ibẹ̀ náà lòun náà ti wá jáde pé ẹ wò ó, níṣẹ́ ni wọ́n fẹ́ máa fi òun ṣe jẹun báyìí. Òun sì ti ṣetán wípé kọ́bọ̀ èpìnì sísì báyìí òun kò ní fún àwọn ọlọ́pàá kankan wípé kódà káwọn máa pàdé nílé ẹjọ́ ti ìjọba àpapọ̀ tàbí ilé ẹjọ́ ti májísírèètì. Kódà nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà láàárọ̀ ọjọ́ òní yìí, bí ètò òdìbò bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ní ìpínlẹ̀ Ẹdó, èyí tí wọn yóò ṣe ní ọjọ́ 11 sí tá a wà yìí, tí wọ́n ti kéde rẹ̀ wípé ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí ni wọn yóò ṣètò ìdìbò sí ipò gómìnà o. Ìbẹ̀rùbojo ti ń bẹ́ sílẹ̀ láwọn agbègbè yìí, níbi tí àwọn aráàlú ti ń sọ pé àwọn ò lè sùn káwọn díjú méjèèjì mọ́rímọ́ o, nítorí pé wàhálà àti làásìgbò ń bẹ́ sílẹ̀ láàrin àwọn olóṣèlú bí ètò ìdìbò náà bó ṣe ń wọlé, níbi tí wọ́n ti ń nàka lébù sí ara wọn pé ó mà ṣeé ṣe o kí àwọn kan kí wọ́n bà ètò ìdìbò náà jẹ́, wípé gbogbo àsìkò nígbà tí kọlùkọ tó ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún náà ló dàbẹ́ ní pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà wọ́n ti rí nǹkan kan tó ṣẹlẹ̀ ní oṣù keje ní wàhálà àti làásìgbò kan tó mẹ́mìí lọ ló ṣẹlẹ̀ ní agbègbè Bìíní Airport ọ̀nà ẹ̀sìn yẹn lẹ́ni o. Wọ́n ní kò pẹ́ yìí kan lára àwọn ọlọ́pàá tí wọ́n máa ń jẹ́ bí ìsàngbé lẹ́yìn ẹni tó jẹ́ adíje dupò sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC Sẹ́nitọ́ Okpebholo tí orúkọ ọlọ́pàá òun náà jẹ́ Inspector Onu Ako. Òun náà ni àwọn agbébọn ni wọ́n máa yìnbọn lù tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ lásìkò ìgbà tí Philip Shuaibu tó ń padà wọnú ìlú ọ̀hún náà láti ìlú Àbújá lẹ́yìn ìgbà tó jáwé olúborí nígbà tó gbẹ́jọ́ lọ sí ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Àbújá tí wọ́n sì dá padà gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyí òun náà ni àwọn aráàlú ti wá ń pariwo níbi tí wọ́n ní wàhálà àti làásìgbò tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APC tó ti gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn táwọn ẹlòmíràn tí wọ́n sì ti farapa yànnà-yànnà. Wọ́n ní ṣé báyìí la wà lajú wálẹ̀ títà lòbó kò wọ̀ ó ń bọ̀ sí rí àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Ìwé ìròyìn Vanguard láàárọ̀ ọjọ́ òní gbé jáde o wípé àwọn aráàlú ìpínlẹ̀ Ẹdó ìbẹ̀rùbojo báyìí òun náà ni wọ́n wà o. Nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní wọ́n ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọn yóò padà sí ilé ẹ̀kọ́ ni wọn ní náfààní àti padà sílé ẹ̀kọ́ mọ́, tó jẹ́ púpọ̀ nínú wọn ẹ̀kọ́ báyìí ni wọ́n mọ̀ padà wá mọ́ kiri o. Nínú ìwé ìròyìn Punch ni wọ́n yànnàná rẹ̀ níbi tí àwọn tó jẹ́ òbí àti olùkọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tìka àbámọ̀ bẹnu báyìí látàrí bí ọ̀rọ̀ epo bó ṣe dá kọlùkọ́ ọ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, bí owó ọkọ̀ bó ṣe wọ́n gegere lórílẹ̀‐èdè yìí. Ibẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ o. Ìpínlẹ̀ Èkó tó jẹ́ ìpínlẹ̀ tí wọ́n kọ́kọ́ padà sẹ́nu sáà kẹ́kọ̀ọ́ ti tọdún 2024 sí 2025 lẹ́yìn ìgbà tí wọ́n lọ fún ìsinmi ìyún tí wọ́n gbaludé ní oṣù keje tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbaludé yìí ni wọ́n ń ta epo pẹtiró ní 750 naira ní jálá epo kan, àmọ́ wàyí o 900 naira sí 1200 naira ni wọ́n ń ta jálá epo pẹtiró kan.
kódà àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ aládàáni àwọn gan ti gbówó ọkọ̀ wọn sókè yìí tí wọ́n máa ní school bọ́ọ̀sì. èyí gangan náà ló fi mú ti ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn olùkọ́ àti òbí níyùn PTA Alhaji Haruna Danjuma tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó sì ní ẹ wò nǹkan tí ọ̀rọ̀ epo bẹtiró tó máa dálẹ̀ ó kọjá gbogbo nǹkan tí àwọn aráàlú tí wọ́n sì ń lérò nítorí pé kì í ṣe àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nìkan ṣo ni wọn yóò fi ná wojú yìí o àwọn olùkọ́ gan ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ní láǹfààní láti máa kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bó ti tó àti bó ti yẹ nígbà tí owó ọkọ̀ tó bá fẹ́ gbẹ̀mí lẹ́nu wọn. ìwé ìròyìn Punch ló gbé yẹn jáde láàárọ̀ òní yìí. wọ́n mà ti sọ ọ́fíìsì wa o wọ́n ti sọ ọ́ di ọjà àdúmọ̀tà Olúkóyèdé ló wí bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní ẹni tó jẹ́ alága o fún àjọ tó ń gbógun ti ṣíṣowó ìlú kúmọkùmọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé lọ́jọ́ ajé Monday nínú ìpàdé léè tó ṣe papọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní ìlú Ìbàdàn tó kọ́wọ́rìn pẹ̀lú ẹni tó jẹ́ adarí fún àjọ EFCC ẹ̀ka ti ìlú Ìbàdàn tí wọ́n ṣe wá sí ọ́fíìsì rẹ̀ tí ń bẹ nílùú Àbújá ló mà ti sọ yìí pé àwọn agbẹjọ́rò orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ti ń bẹ ní agbègbè ọ́fíìsì wa yìí o ni wọ́n tẹ̀ ń dojú ti orílẹ̀-èdè Nàìjíríà yìí nítorí pé níṣe ni wọ́n ń wọ ọ́fíìsì wá tí wọ́n wá máa pe àwọn oníbàárà bí ìgbà téèyàn wà ní ọjà àdúmọ̀tà kódà kò fún àwọn ẹlòmíín gan láǹfààní láti lè ṣiṣẹ́ ìwádìí kúlẹ̀kúlẹ̀ nítorí pé wọ́n ti kọ́rọ̀ ràbàǹdẹ̀ báyìí sí wọn lẹ́nu lọ́nà láti lè jẹ́ oníbàárà wọn. ẹ jẹ́ ń tún mú ìwé ìròyìn Daily Post ẹ̀yìn tí Aisha Yesufu ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party ìyún Julius Abure ó mà ti wá Aisha Yesufu àti ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn Ichua Ighodalo wípé àwọn gangan ni ẹ bá mú o fún ṣíṣowó ẹgbẹ́ òṣèlú Labour Party kúmọkùmọ nítorí pé àwọn méjèèjì yìí gangan náà ni wọ́n náǹfààní sí kówó wọlé kówó jáde fún ìpolongo ètò ìdìbò tó wáyé lọ́dún 2023 ìyún gangan làwọn méjèèjì yìí lọ́lẹ̀ náǹfààní àti bọwọ́ lu kówó jáde àti kówó wọlé o ìyún signatory ìpàdé yìí tí wọ́n ṣe lánàá òde òní yìí pẹ̀lú alága òun náà àti àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́jọ́ ajé Monday níbẹ̀ ni wọ́n ti ń sọ eléyìí níbi tí Julius Abure tó ti ń múra rẹ̀ lọ sódò tó ń wẹ̀ tí ń yán kànkàn lórí bí wọ́n ṣe ń sọ wípé Abure ló ti náwó ẹgbẹ́ ní ìnákúnàá Abure padà wá fọgbà yangà lójú. nínú ìwé ìròyìn The Nation náà láàárọ̀ òní yìí ìròyìn náà máa gbé jáde o wọ́n ní ebi ń panu ọlọ́ṣẹ́ ń kiri ṣèbínú làáfọ̀ kó tó di ipa àfọṣọ ọ̀tọ̀ tún wá nìyẹn o ẹ wá wò ó bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kódà ẹ̀yà Ìgbò àti ọmọ Yorùbá náà ni wọ́n kó òbítíbitì àwọn nǹkan ìjà olóró bíi ọ̀pọ̀lọpọ̀ ìbọn tí wọ́n tún kó wọ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ní ń bá wọn ṣèjọba yìí níbi tí wọ́n ti wọ́ àwọn 10 tí adéwà bàjẹ́ èyí tó ti ṣẹ́ mọ́ lórí tí wọ́n ti wọ́ wọn lọ sí ilé ẹjọ́ o ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n mà rí wọn kó o ní pọ́ọ̀tù ti Port Harcourt ti ń bẹ ní ìpínlẹ̀ Rivers kódà tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjà ogun bíi ìbọn tó tó 844 àti àwọn ìbọn olójú méjì kan tí ó tó 112,500 tọ̀ntọ̀n òun náà mà ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé wa ìyún tẹnubodè ni wọ́n rọ́wọ́ tó wọn o tí wọ́n sì gbà á lọ́wọ́ wọn wàyí wọ́n ti kó Ali Samson àti Okechukwu Gabriel Charles Kingsley Mbibichina Orogbodo Maxwell Akínkúnadé Máyọ̀wá Ṣẹ́gun Augustine John Ozimini Kennedy Àjàláwà Àbòjó Fábọ̀rọ̀ Olúwatìmílẹ́yìn àti Tòlúlọpọ̀